ọmọ Yorùbá a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ẹ̀bẹ̀ tá bẹ̀ lánàá ó máa ti sèso rere. Tí bá níná ń jó lórí omi ẹni kí lọ kéwú ẹ̀ wá. Tèmi ọmọ yín Mass BTV tí bá sọ pé náà ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀ wá. Ẹ̀bẹ̀ tèmi àti yín tí a jọ bẹ̀ bàbá Ọbásanjọ́ lánàá, èmi láyọ̀ láti sọ fún yín wípé ẹ̀bẹ̀ yẹn ti dé àwọn ibi tó yẹ kó dé. Kódà ó ti kọ ẹni tá fẹ́ kó kàn lára, torí pé mo receive àwọn kọ̀ọ̀kan ní òru mọ́jú èní tí mi ní release identity àwọn tí wọ́n pè mí, ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó wú àwọn àgbàlagbà kan lórí pé níbo mo ti rí ọgbọ́n tí mo lò yìí, ta ń sọ fún mi. Àṣà sọ a lot of things. Ọmọ Yorùbá ṣe rí àwọn àgbà Yorùbá máa ń sọ kọ̀ọ̀kan pé ẹbọ kéékèèké ló máa ń gba láìsàn là. Nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ yẹn lánàá, mo rí lára àwọn èèyàn wa tí wọ́n ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ sí mi tán, but I don't really care. What I'm just after is the freedom of Yorùbá nation. Lára àwọn tó pè mí yẹn, àwọn àgbààgbà kó wá kọ́ mi lọ́gbọ́n kan. Ẹni tó sọ̀rọ̀ yìí lára àwọn tó ń lọ sí palace Elégùṣì náà ni. Gbogbo ẹnu ni mo fi sọ fún yín. Ẹni yóò kódà mo gbàyànjá pé ṣé mo lè sọ tí mo sọ wọ́n ní mo lè sọ̀bọ̀ kí má dárúkọ àwọn. Lára àwọn ìfọ̀n tó lè kanná tí gbogbo ilẹ̀ Yorùbá mọ̀ káàkiri, kódà dókè òkun, gbogbo ilẹ̀ mẹni tí mo sọ ìbọn mi ní dárúkọ ẹ̀. Ẹni yẹn ní nísìnyí tí mo ti ṣe irú nǹkan báyìí, àwọn ti pera, àwọn ti ṣe conference call kó tó di pé àwọn pè mí pé báwọn ṣe ń bá mi sọ̀rọ̀ yìí gan, àwọn nìkan kọ́ láwọn ń bá mi sọ̀rọ̀. Ọmọ Yorùbá kábíyèsí Elédùmarè, wàhálà ọmọ Adéyẹmọ ò ní já sásán. Ẹ gbọ́, wàhálà ọmọ Adéyẹmọ kò ní já sásán. Wàhálà gbogbo ẹ̀yin àti bàbá wa kò ní já sásán, torí pé àwọn bàbá yìí tẹnu bọ̀rọ̀. Kí n tó sọ àwọn nǹkan tí wọ́n sọ, wọ́n kọ́kọ́ kọ́ mi lọ́gbọ́n kan. Ọgbọ́n yẹn wá ni mo fẹ́ lò yìí, bó tiẹ̀ jẹ́ pé àwa náà ti ń lò bọ̀ láti bí 2 weeks nísìnyí, lèmi náà ti ń lo ọgbọ́n yẹn bọ̀ táwa náà ti mọ̀, ṣùgbọ́n àwọn tún tẹ̀síwájú lórí ẹ̀. Wọ́n ní káwa ọmọ Yorùbá, ẹni tó bá lówó lọ́wọ́ nínú wa kó lọ sórí newspaper kó sọ síbẹ̀ pé ẹni ọba tó bá ti ẹni ìjókòó ọba tàbí àpapọ̀ ìjókòó ọba tó bá ti tako nǹkan tí àwa ọmọ Yorùbá tá à ń sọ jáde lẹ́nu, wípé kí wọ́n mọ̀ pé wọ́n sọ terms tá a máa lò, wọ́n ní ká sọ pé they are political elected king. Ṣé mọ̀ kí mi kì í fìyẹn kó ọ̀rọ̀ ti tèmi tẹ́lẹ̀. Wọ́n ní comment section ni o, lórí newspaper ni o, lórí rédíò ni o, lórí tẹlifíṣàn ni o, anywhere tí a bá lọ ká bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ẹni ọba tó bá ti go against iṣẹ́ tí a fi rán ọmọ Adéyẹmọ, tó bá possible a lè dárúkọ irú ọba bẹ́ẹ̀, but wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní send the signal sí gbogbo àgbáyé wípé ẹni ọba tó bá ti go against nǹkan tí representative wa, ìyẹn emeritus merited professor Adébánjí Akíntóyè àti bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà ó bàbá dámì ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarerin ká ní arérin ẹmu ẹkì ẹwọn bí ọ̀rẹ́ kọ́ ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fún Aláàfin. Ṣe rí pé ìran bàbá
ìran àwọn bàbá wa olóyè Sunday Igboho wọ́n ti ń ṣoore bọ̀ fúnlẹ̀ Yorùbá ọjọ́ ti pẹ́. Now bàbá yẹn ní ká bẹ̀rẹ̀ sí ní pariwo, ká jẹ́ kí ariwo ọ́n ní ìta ń ṣe téèyàn 1000 ń wò, téèyàn 3000 ń wò, wọ́n ní nǹkan ló wà lẹ́yìn o. Wọ́n láwọn mọ̀ pé a lè stop meeting yẹn, pé but àwọn ọgbọ́n kan wà tá a lè lò tó jẹ́ pé gbogbo mẹ́sẹ̀gì tó bá pass níbẹ̀ yẹn fún international communities kò ní nítumọ̀. Òun ni wípé àwọn tó bá jẹ́ legal team wa tó bá lè gbé petition dìde it's fine. Tí wọ́n bá lè àwọn printed materials flyer nǹkan ká dá sí gbòòrò, ká dá sórí rédíò, ká dá sórí tẹlifíṣàn, orí social media ńkọ́, ká flood everywhere wípé the only representative tí àwa ọmọ Yorùbá rán, we have a lot of leaders in Yorùbá land, no doubt about that, but ẹni tí a rán níṣẹ́ láti bá international community sọ̀rọ̀ on behalf of àwa ọmọ Yorùbá, òun lẹni tó wá submit lẹ́tà fún Prime Minister UK Keir Starmer, His Excellency Keir Starmer tó jẹ́ Prime Minister UK. Wọ́n ní ẹni tá a rán lọ, ẹni tó kọ lẹ́tà yẹn àtẹni tí wọ́n fi rán àwọn ni representative wa. Àwọn bàbá yẹn ní nǹkan tí ọ̀nà àwọn tí ń wo program mi bọ̀ kò sọ̀rọ̀ ọdún mẹ́ta, wọ́n ní bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní àwọn nǹkan kan tí mo sọ lórí program mi tó jẹ́ pé ó sì ń ya gbogbo àwọn táwọn jẹ́ kí má fi gbẹnu sọ̀rọ̀ tí àwọn wà ní ipò tó wà yẹn bí àwọn kìíní ṣe ń bọ́ sí mi lọ́wọ́. Mo sọ fún yẹn èèyàn wa, tẹ bá ti subscribe sórí channel Masbi tẹ mọ̀ tẹ́lẹ̀ sí nǹkan lílé tẹ́lẹ̀ ni Masbi akọ̀ máa rojọ́ tí ò ní níbi tó ń lọ. Nísìnyí báyìí Masbi TV ó ti lórí, ó ti níbi tó ń lọ. Mo níbi tí mo lọ náà tẹ́lẹ̀ o, ṣùgbọ́n ẹmọ̀ ẹ̀jẹ̀ ọmọdé pọ̀ jù nígbà yẹn ju ìsìn lọ. Kókó là ń sọ nísìnyí, kò sẹ́jọ́ mọ́, kò sí ká máa tẹnu bọlẹ̀ mọ́, kò sí yẹn mọ́. Masbi is ready for the freedom of his people and nothing more. Now bàbá yẹn ní ariwo tá à ń pa yìí ó ṣeé ṣe gan kí mítì yẹn máa ó dùn mọ́ pé because bá ṣe ń tàgé àwọn international communities ariwo tá à ń pa yẹn ó ń dọ̀dọ̀ wọn. Wọ́n ní ká túbọ̀ parí, wọ́n ní bá ṣe gbọ́dọ̀ pariwo nísìn irú ariwo tá a pa nígbà tó mú Chief Sunday Igboho ń gbà yẹn tá à ń lọ. Wọ́n ní tó bá possible gan kí àwọn èèyàn wa tó wà nílùú òyìnbó kó máa lọ from one embassy to another, dandan kọ́ ni kó pọ̀. You can just walk into the Nigerian embassy and drop your letter. You can just walk into any country embassy kẹ́kọ̀ọ́ gbogbo genocide kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀. Àwọn bàbá yìí wọ́n bá mi sọ̀rọ̀ tó pọ̀ nígbà tí mo gbórúkọ ẹni gan àyà mi ṣe gbà. Bàbá èmi ti ẹ̀ rò pé wọ́n fẹ́ sù mí àbí wọ́n fẹ́ ṣe kankan nígbà tó kọ́kọ́ pè mí, torí ẹni tí mò ń sọ yìí ẹni tí gbogbo yín mọ̀ ni. Ẹ̀yin tẹ bá guess kẹfọ́ kan ti comment section ẹ share video jẹ́ kó débi kó dé. Kí ni kókó ọ̀rọ̀ yìí? Nǹkan méjì mo mú wá. Mo sì máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààrẹ Gani Adams náà tó rọ́ ṣe kankan lánàá tó yà mí lẹ́nu tí mo fi rí pé ó dà pé àwọn tó yí ààrẹ Gani Adams kà wọ́n nífẹ̀ẹ́ wọn. Honestly speaking, they don't love that man. Nǹkan tó ń rí lára ààrẹ Gani Adams ló jẹ́ kó máa tẹ̀lé wọn. Ìyẹn side B nìyẹn. Now ẹ̀yin èèyàn wa iṣẹ́ ti délẹ̀ o, iṣẹ́ ti délẹ̀ o. Ẹ má dáadáa wa mídíà nìkan o, ẹ bẹ̀rẹ̀ sí ní wọlé sí gbogbo àwọn embassy tẹ bá mọ̀ nílùú òyìnbó káàkiri. Ẹ bẹ̀rẹ̀ sí ní drop letter fún wọn. Gbogbo báwọn Fúlàní ṣe ń pa wá, bí wọ́n ṣe ń jí wa gbé, àwọn popular politician tẹ bá mọ̀ pé wọ́n ti jí gbé ní Nàìjíríà tí wọ́n ti pa àwọn popular people just like ọmọ bàbá ìkọ́nà àwọn Afẹ́nifẹ́re tí wọ́n gbé lẹ́jọ́ mẹ́ta yìí
tí wọ́n ní wọ́n pa bí wọ́n pa ni àbí nǹkan kan tá a gbọ́, ìyẹn náà ẹ forúkọ wọn síbẹ̀. Wọ́n ní ká má kàn máa táàgì international communities nìkan, àwọn tó bá jẹ́ gbòógì tí wọ́n popular, tó lórúkọ, tó nífọ̀n, tí wọ́n ní èékánná táwọn Fúlàní ti ṣe jàǹbá fún, wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní forúkọ wọn sí ní comment section, ká máa forúkọ wọn sí gbogbo àwọn nǹkan tá a bá ń sọ káàkiri. For example sìn, mọye ìgbà tí wọ́n ti lọ attack church Pastor Adébóyè, gbogbo alámọ̀ iye ìgbà tí wọ́n ti lọ attack church Pastor Adébóyè. Ṣé èyí tí wọ́n dáná sí lọ́jọ́ mẹ́ta yìí la fẹ́ sọ? Àìmọye ìgbà tí wọ́n ti jí àwọn pastor wọn gbé, irú àwọn nǹkan yẹn náà ẹ fi sí comment section. Dr. Fatai Aborode táwọn Fúlàní mú tó pa ní ìfọ́nà ìfọ́ṣu, tó pa bí ìgbà tá a bá pa ewúrẹ́, ẹ fìyẹn náà síbẹ̀, ẹ máa táàgì àwọn international communities. Ẹ jẹ́ ọ́ ní ká jẹ́ kí international communities mọ̀ pé lóòótọ́ àwọn ọba wa bàbá wa ni wọ́n, ṣùgbọ́n wọn represent wa this time around. Wọ́n ní ká jẹ́ kí international communities mọ̀ pé ẹni tó jẹ́ leader wa tó dẹ̀ represent wa tó fẹ́ speak fún wa lẹni tó ti speak fún wa yìí, which is Professor Banji Akintoye, and also his son Dr. Chief Sunday Igboho alongside Olayomi Koiki. Yes, he spokesperson. Wọ́n ní àwọn tí wọ́n lè gbọ́rọ̀ lẹ́nu wọn nìyẹn, tó jẹ́ pé ohun tó bá gbọ́ lẹ́nu wọn ọmọ Yorùbá ló sọ. Bàbá mi Olayomi Koiki ò ní sọ̀rọ̀ kẹwàá ní ta ló sọ̀rọ̀, àfẹni tí ó bá fẹ́ gbọ́rọ̀ mọ́, àfẹni tí ó bá fẹ́ gbọ́rọ̀ mọ́, bẹ́ẹ̀ ni. So now ṣe rí pé iṣẹ́ ti dojú kókó, ó ti dojú ẹ o. Ẹ má gbàgbé wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé àwọn yẹn kò ń ṣe to feed the public, but mi ní parọ́ fún yín, àwọn tó nífọ̀n tó ní èékánná nílẹ̀ Yorùbá ti pè mí lórí fídíò àná. Mo sọ fún yín pé àwọn bàbá yìí gbogbo wọn náà ló mú òótọ́, mo fi Ọlọ́run búra fún yín, 99% tí wọ́n mọ òtítọ́. Bàbá yẹn sọ statement kan fún mi lánàá, mo rò pé èmi gan ò lè dáhùn béèrè yẹn, mo mọ èsì mi lè dáhùn ẹ̀. Ọmọ ẹ̀wẹ̀ báyìí kí n parọ́ fún yín, wọ́n ti kó àwọn ọba wa sínú agbè, wọ́n ti kó wọn sínú cage. I don't just want to talk about it. Ẹ̀yin ènìyàn wa, ẹ pín fídíò yìí sí gbòòrò, kò ní gùn jù, ẹ pín sí gbòòrò, ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé ohun tó fẹ́ ṣe ń bẹ̀ yẹn, wọ́n ní akọ̀ pariwo amalgamation ni, pé kò kì í ṣe amalgamation nìkan, pé ó ní àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ tó bá dìjọ amalgamation lọ, pé ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ lánàá yìí wọ́n ló touch mind àwọn débi pé àwọn ń ṣèlérí pé àwọn àtàwọn táwọn jọ wà ń bí àwọn ò ní lọ, ọ̀nà àwọn ò ní lọ. Ó ní bí mo ṣe sọ yìí táwọn gbọ́, báwọn dé rí gbogbo bí mo ṣe ń pariwo tí mò ń sọ̀rọ̀, báwọn rí bí Koiki náà ṣe, tí bàbá mi Olayomi Koiki yẹn ni wọ́n ti ẹ̀ tẹnu mọ́ jù. Wọ́n ní pé bí Olayomi Koiki ṣe ń sọ̀rọ̀, àánú ọmọ Yorùbá ń gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn dẹ̀ ń gbọ̀n, wọ́n náà wọ́n ń gbọ̀n on shiv, wọ́n náà wọ́n ń ṣèlérí pé mi ì lè rí àwọn ń bẹ̀, ìyẹn tó bá sì máa hold. Pé kò wá ń ṣàwọn nìkan o, wọ́n tún dárúkọ àwọn bíi mẹ́rin kan ní àwọn ọba tó nífọ̀n tó lè kanná tí ò ń ṣe ọba inú abúlé kan o, tí bá dárúkọ wọ́n sì ẹ̀rọ Ọlọ́run á báyìí. Kódà gan kò kì í ṣàwọn lẹ́rí lára pósítà yẹn, wọn ò sínú pósítà, wọn ò sí bí tí ẹ̀lú kọ́kọ́ tó jọmọ́ wọn, because mo sọ fún wọn pé I'm not going to disclose anything that they discuss with me. Èyí tí wọ́n ní mo lè sọ síta ni mo ń sọ yìí. Wọ́n náà wọ́n feel as a pé àwọn feel guilty
ọ̀nà ní prógráàmù kan tí bàbá mi Ọláyọmí Kóìkì tí wọ́n ṣe níjẹta pé àwọn dẹ̀ ń sunkún. Wọ́n ní àwa bíi márùn-ún kan wà táwọn máa ń wò tó jẹ́ pé àwọn ò lè ṣe káwọn máa kó tó di pé mo kọ̀ntínú pé mo bọ́ sápá kejì títí Ààrẹ Gani Adams ẹ̀ka díẹ̀ ká ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La Agba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́. La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44744527137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Olúsadé ní pẹran abawọ tọlẹtọlẹ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹjú bógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. ẹ káàbọ̀ padà yín ènìyàn wa La bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré kò le dáadáa ó wá fẹ́ kó tóbi sí sáìzì tó fẹ́ tó dẹ̀ ní any side effect bóyá o fẹ́ àgbo pẹ́ lórí ẹ̀ àdódùn anything tó bá fẹ́ tó bá jẹ́ tradomedical nọ́mbà La bitter tea nìyẹn ìwọ tó bá dẹ̀ fẹ́ dira tó yẹ báyìí ká parọ́ fún yín kàsálà can burst at any time ẹ lọ dira kẹ lọ tọ́jú ara yín ìwọ tó bá lẹ́ni tó lè pè ẹ pé bàbá máyégún máa ń sọ mi èrè wọn rí ṣùgbọ́n iṣẹ́ wọn sì ló polówó wọn now back to business mo náwó àbí márùn kan wà táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yes ọba ni o Afẹ́nifẹ́re ni o nǹkan ni o nǹkan olóṣèlú ni o wọ́n ní àwọn táwọn lè fi program wa ṣeré. Number 1 egun láti kẹ́yìn ìgbàlẹ̀ bàbá mi Ọláyọmí Kóìkì wọ́n ní kò sí program wọn pé gbogbo àwọn táwọn tí àwọn wà nípò tí bàbá yẹn wà làwọn ní special television kan lọ́tọ̀ smart tv tó jẹ́ pé kò sí kan táwọn wọ́n lo YouTube tó kọjá ọ̀rọ̀ wa. Bàbá mi Ọláyọmí Kóìkì wọ́n dárúkọ mi wọ́n ní èmi pé bí ẹ mọ̀ èmi wọ́n dárúkọ Ìyídára wọ́n dárúkọ Yorùbá world media wọ́n ní kò sígbà tí world media jáde táwọn kì í wò wọ́n dẹ̀ dárúkọ ẹnìkan náà mi ní dárúkọ ẹni yẹn yes mi ní dárúkọ ẹni yẹn wọ́n dárúkọ ẹnìkan náà. So now ọmọ Yorùbá ṣe rí pé Ọlọ́run ti ń ṣe ìyanu ẹ wá imagine tó bá jẹ́ pé mi ò bẹ̀rù ẹ̀bẹ̀ yẹn lánàá ṣá máa mọ̀ kọ́ ta mọ̀ yìí wọ́n náwọn àjọ àgbáyé ti ń fún Nàìjíríà ní pressure débi wípé àjọ àgbáyé ń jẹ́ kó yé wọn wípé tó bá possible gan kí gbogbo nǹkan tó ń rùn kó tọ́kọ́ ọdún tó parí. Yes, I'm saying this allegedly and mi bá sọ pé bó ṣe rí nìyẹn but kí n sọ bẹ́ẹ̀ because I'm reporting it. Wọ́n ní pressure tí wọ́n ń fún ìjọba Nàìjíríà nísìn torí ohun tí wọ́n rò kọ̀ lọ bá
lẹ́tà tí Chief Sunday Igboho mú lọ yẹn, kábíyèsí Elédùmarè, ọlọ́run dìídì fi bàbá Akíntóyè ta wá lọ́rẹ ni. Ọlọ́run dìídì fi bàbá wa Professor Banji Akíntóyè, ọlọ́run dìídì fi wọ́n ta wá lọ́rẹ ni. Àdúrà tí wọ́n bá àgbà yẹn gbà, gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe, ọlọ́run jọ̀ọ́ nínú ọlá ẹ̀, nínú títóbi ẹ̀, inú ìjẹ́ ọlọ́run ẹ̀, inú àìlèfẹnusọ̀rọ̀ ẹ̀tọ́ ẹ̀, kó bá wa fún bàbá yẹn lórí ọ̀fẹ́ láti lè nù àsíá ilẹ̀ Yorùbá sókè. Kọ́rọ̀ wọn má dàbí Martin Luther ó sọ, ó ní one day black will rule America. Ó ṣẹlẹ̀, Barack Obama rule America, ṣùgbọ́n kò ṣojú ẹ̀, but ohun tó sọ yẹn Ọlọ́run mú wá sí ìmúṣẹ, nítorí pé nígbà tó ń sọ kò sọ pé lójú ẹ̀mí òun. Àwa wá ń sọ báyìí wípé èmi, gbogbo ẹ̀yin tí a jọ ń fi ọkàn kan jìjà yìí, yálà ẹ̀yin tẹ̀ ń wò wá ni o, yálà wa tá à ń pariwo ni o, nínú ọlá ẹ̀, nínú jíjẹ́ Ọlọ́run ẹ̀, nínú títóbi ẹ̀, nínú ìfẹ́ tó jẹ́, Ọlọ́run á jẹ́ ká ní àǹfààní àtòrí ọ̀fẹ́ láti lè wà láàyè nínú orí ọ̀fẹ́ ẹ̀, nínú ọlá, nínú ọlà, nínú àìkúbálẹ̀ ọrọ̀, nínú ìfọkànbalẹ̀. A fi witness freedom Yorùbá nation gbogbo tí ń jẹ́ tọ́lọ́run. Torí pé máa kẹ́ parọ́ fún yín, lẹ́tà tí bàbá Akíntóyè kọ yẹn, èmi kò mọ̀ pé ó wúwo tó yẹn. Though mo ní idea pé it's a powerful diplomatic letter, but I don't know it's heavy as that. Ohun tó wà nínú lẹ́tà yẹn, lára àwọn tó máa ń fún wa lọ́wọ́, wọ́n ní nǹkan tó kọ sí lẹ́tà yẹn, nǹkan tó kọ síbẹ̀ yẹn, wọ́n ní in the history of self-determination, kò tí sẹ́ni tó kọ lẹ́tà yẹn rí. Because ó dà ṣe mọ̀ pé tí student bá kọ lẹ́tà sí teacher, kò possible o lè gba 10-10. Irú ẹ̀rí láyé ìlú wa gba 8/10 tàbí 8.5. 9 gan teacher mi ò ní fún ẹ, kó gba 10 gan teacher mi ò ní fún ẹ 10. But èmi sọ fún yín wípé wọ́n sọ̀rọ̀ yẹn débi pé wọ́n ní bàbá Akíntóyè gba 100/10. As in, wọn ò lè fi 10 gan qualify nǹkan tó kọ sí lẹ́tà yẹn. Àwọn ni wọ́n tún ń jẹ bàbá Akíntóyè ní 90. Kẹ́ lè mọ bí lẹ́tà yẹn ṣe wà that very powerful. Àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n make mention bẹ́ẹ̀ tó jẹ́ pé ó di dandan kí wọ́n ṣèkọ́ta fẹ́. Likewise, Chief Sunday Igboho náà, ẹ wo aspect táwọn play, kò tí sẹ́ni tó play irú ẹ̀ lẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n ti play role tí Chief Sunday Igboho play ní Yorùbá nation, àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n di political post mú ni, tàbí tí wọ́n fẹ́ di political post mú ni wọ́n, kò kì í ṣe àwọn politician, as in pé politician ni wọ́n. But ẹ wo Chief Sunday Igboho, is wealthy, is healthy, is exposed, is intelligent, is brave, is smart, is one of the distinguished. Ó jẹ́ ẹni tó jẹ́ pé gbogbo tọ́lọ́run fún yàn láyé ni Ọlọ́run fún wọn. Wọn lọ́mọ Nàìjíríà, wọn tún lọ́mọ ní Nàìjíríà. Ìyá wọn tí wọ́n máa sọ pé kí Fúlàní má gbé ìyá mi, ìyá wa ni ò sí láyé mọ́ yìí, àti bàbá wọn. Kẹ́ lè mọ̀ wípé àánú àwa ọmọ Yorùbá lolóyè Sunday Igboho ni, kò sí kankan tí wọ́n fẹ́ gbà níbẹ̀. He's just doing it for his people. Wọ́n kàn ń ṣe fún àwa èèyàn wọn ni. Ìfẹ́ ìyàtọ̀ rí tó ń jọmọ Yorùbá, oko ẹrú tarí tí wọ́n rí ta wà ló ta wọ́n lára tí wọ́n fi ṣe ogun nǹkan tí wọ́n ń ṣe. Àwọn bàbá yẹn dé jẹ́ kó yé bí wọ́n ní àwọn ò lè stop Yorùbá nation, àwọn kò fẹ́ dọ́gbọ́n sún síwájú ni. Torí òwe kan wà tí bàbá mi Chief Sunday Igboho máa ń pa fún mi.
wọ́n á ní mass bí ọmọ mi ojú ló ń kán bòjì òun ń bọ̀ ńbẹ̀. Ọmọ Yorùbá bàbá wa olóyè Sunday Igboho wọ́n gbọ́ Yorùbá. Kí la lè sọ pé wọ́n torí ẹ̀ máa jà fún Yorùbá nation? Kò sí, ìfẹ́ ni. That is leader. That is the quality of a leader. Ẹ sọ fún mi, lóòótọ́ Chief Sunday Igboho wọn ò wá àkọ́kọ́ ní Yorùbá nation, ṣùgbọ́n mo bẹ Ọlọ́run wípé tí a bá gba Yorùbá nation yìí tán, àwọn tó bá máa jó lórí wa kó jẹ́ irú èèyàn bíi Chief Sunday Igboho, ẹni tó ní ìtara ọmọlàkejì, ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ gẹ́gẹ́ bí ara ẹ̀. Tọ́lọ́run bá sọ̀kalẹ̀ gan, Ọlọ́run lè má ṣe kọjá nǹkan tí Chief Sunday Igboho ṣe, torí ẹ̀ lọ́lọ́run ṣe wọ́n Chief Sunday Igboho. Ẹni tọ́lọ́run ò bá rán ò lè jẹ́rú iṣẹ́ tí wọ́n jẹ́ yìí, wọ́n á ti padà nù. Mọye attempt ni. Ṣé ti July 21st la fẹ́ sọ ni? Ṣé ti July 1st ṣóun la fẹ́ sọ ni? Àbí wo la fẹ́ sọ? Ṣé ti July 1st la fẹ́ sọ ni? Àbí wo? Lóríṣiríṣi, wọ́n bà dúkìá wọn jẹ́, wọ́n bà everything wọn jẹ́. Now mo ní mo fẹ́ yán ọ̀rọ̀ Ààrẹ Gani Adams. Ààrẹ Gani Adams, bàbá lẹ jẹ́ fáwọn ọmọ Yorùbá o, ṣùgbọ́n ó ń dùn mí gan because you are in the midst of the young people. Bí Chief Sunday Igboho ṣe wà yẹn, bí gbogbo wa ṣe ń wárí fún wọn, a máa ń pè wọ́n ṣàkíyèsí. Táwa ọmọ wọn tá a bá rí bí wọ́n gbé ìgbésẹ̀ bá mi ń tẹ̀lé báyìí wọ́n lè mi mú ẹ má dùn. As in, that man is just too loyal. Èèyàn wo ló máa wà rúpò tí wọ́n wà yẹn? Ṣèbí lára pé wọ́n jọmọ olúàbí ni ọmọ olóṣó tó ń dóko kiri tó pera ẹ̀ níyàwó Abíọ́lá yẹn? Ṣèbí lára pé wọ́n jẹ́ ẹni tó máa ń fún yàn ní listening ear ni wọ́n fi listen sí, tó fi dá gbogbo wàhálà ilẹ̀, tó lo gbogbo ọ̀gbọ̀nà tó lérò, tó play gbogbo géèmù tó lè play pé kí Chief Sunday Igboho kẹ́yìn sí bàbá Akíntóyè. Bàbá Akíntóyè ti lọ gbowó lọ́wọ́ federal government, ọ̀daràn ní bàbá Akíntóyè, kìnìkan tó ń sọ all sort of nonsense. Chief Sunday Igboho jẹ́ nìkan tọ́lọ́run fún ní ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo dẹ̀ sọ̀rọ̀ kan bóyá Ààrẹ Gani Adams gbọ́rọ̀ ẹ̀. Mo ní yóò kí n bá sinmi jà lórí òtítọ́. Ẹni bá ń bá sinmi jà lórí òtítọ́ kò lè ní ìsinmi. Àwọn tó yí yín ká wọn ò ní ìfẹ́ yín. Ẹ tún lọ sùn Chief Sunday Igboho ní 5 billion. Ẹ sùn wọn ní 5 billion. Nísìnyí báyìí wàá dínà ìpẹ̀sọ̀ àwọn ọ̀rọ̀ yẹn mọ́. Ni wọ́n pé wọ́n bash into your privacy. Ọlọ́run á jẹ́ kí Ọlọ́run á rọ̀ yín lọ́kàn. Torí àwọn tó yí yín ká, I'm sorry to say that, sir, they don't love you. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé lọ́yà tó ti mọ̀ pé ẹni yìí wọ́n á padà lọ yẹgi fún ni, á máa fi lọ́kàn balẹ̀. Iṣẹ́ tiẹ̀ ló ń ṣe. Ìyàwó àjẹ́, ọmọ àjẹ́, ìdí ẹjọ́ lòun ti ń jẹun. Lọ́yà ò ní bá yín gbàdúrà pé kí wàhálà má ṣẹlẹ̀. Lọ́yà ò ní bá yín gbàdúrà pé kí kéèyàn má fi ẹ̀tọ́ yín dùn yín. Àyàfi lọ́yà tó bá jẹ́ ọmọ yín, just like bí Chief Sunday Igboho ṣe lọ́mọ tó jẹ́ lọ́yà international law, ìyẹn ọmọ wọn tó graduate lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tó come out with distinction, the only student tó jẹ́ black in the history of Canada tó máa ṣetán with distinction parallel, gbogbo result ẹ̀ A1 ni. Ọlọ́run mọ̀ fi san lára àwọn nǹkan tọ́lọ́run fi ń san orí fún Chief Sunday Igboho nìyẹn. Ààrẹ Gani Adams, màá rọ̀yìn gbogbo ìgbésẹ̀ tó bá máa gbé lásìkò yìí, ẹ gbé yẹ̀wò. Èmi ti sọ pé mi ò ní bú àgbàlagbà kankan mọ́ ilẹ̀ Yorùbá. Kódà as a matter of fact, Ààrẹ Gani Adams,
bóyá mo ti ṣe kankan tẹ́lẹ̀ tẹ́ ń bínú sí, ẹ má bínú, but mo fẹ́ kẹ́ mọ̀ pé àwa ọmọ Yorùbá nífẹ̀ẹ́ yín, we love you so much. Ìtara wípé a mọ̀ pé ní capacity láti support ilẹ̀ Yorùbá, ẹ ò support ẹ̀, ìtara tí a fi ń sọ̀rọ̀ sí yín nìyẹn. A lè ní ààrẹ nílẹ̀ Yorùbá kó máa jíyàn gbé, a lè ní ààrẹ nílẹ̀ Yorùbá kó máa gbé wa pa, torí tíjọba ò bá wọ́n wà lọ́wọ́, òun ló yẹ ààrẹ ṣe wà, òun ni wọ́n sì ṣe recognize òye dọ́là nílẹ̀ Yorùbá. Ààrẹ Gani Adams, ẹ rò dáadáa o, ẹ rò gbèsè tẹ́ gbé yìí o, lásìkò tẹ́lẹ̀ tí wàá gbé yìí náà ó tún jásìkò tí Chief Sunday Igboho mú lẹ́tà lọ sọ́dọ̀ Prime Minister. Ọmọ Yorùbá ṣé ẹ ń dì í? Ọmọ Yorùbá ẹ já ronú, kò sí ohun tí ò tó àfọlá Ọlọ́run. Mi ì sọ pé bóyá ẹ gbà kọ́kọ́ lọ́wọ́ anybody, but ohun tí mò ń sọ ni wípé I reserve my statement. Ààrẹ Gani Adams, àwọn tó ní ìfẹ́ yín, tó jẹ́ special adviser yín, wọn ò ní ìfẹ́ yín o. Àwọn tó advice yín, wọn ò ní ìfẹ́ yín, torí pé àwọn gangan ló wá fẹ́ gbé yín ṣubú báyìí. Once again, my name is Williams Oluwatosin ọmọ Ògúnbíyì, aka Mass Gloria for the good leaders like Chief Sunday Igboho, Professor Banji Akintoye, Olayomi Koiki, Mass BTV and others. Mass burial for the bad leaders, gẹ́gẹ́ bí àwọn bad leader tó ń pa wá, tó ń fojoojúmọ́ ba ayé ọmọ Yorùbá jẹ́, aka alógún màṣíkà, odò àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ọmọ Yorùbá ẹja bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé any king that say anything against against what Chief Sunday Igboho has submitted is a political elected king, is a political elected religious leader, is a political elected elders. We the indigenous people of Yoruba land, we want to be out of it, and that is all. Ẹ má gbàgbé láti support studio project wa, ó ṣì wà on, a lot of things la fẹ́ rà, a dẹ̀ fẹ́ relocate ibi tá wà ká lọ sí ibi táyè tí máa gbà wá dáadáa, a need ìrànlọ́wọ́ gbọ́ ọmọ Yorùbá. Fẹ́yìn tẹ́ bá fẹ́ support wa, phone number gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé phone number tí mo ń lò nígbà tí mo wà ń bẹ́ẹ̀ náà ló mo ṣì ń lò, torí mo fẹ́ ṣe àwọn nǹkan tí màá ṣe tí màá fi lè lo nọ́mbà yẹn padà, ìyẹn ti Nàìjíríà tí mo lò nígbà tí mo kọ́ wà ní. Ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Tẹ́ bá fẹ́ fún mi kọ́ tẹ́ fẹ́ pè mí bí tí ẹ fẹ́ yẹ kí n mọ̀ pé yín lẹ sí kẹ́ support mi sórí GT bank account mi tó jẹ́ 021 41 68 704 021 41 68 704 GT bank. Danu Williams Oluwatosin. God bless you all. I love you all. God bless you. Ẹ má gbàgbé, ẹ share, ẹ like, ẹ comment. God bless you all.